Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ̀wọ̀n fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àṣìmá pé ẹ̀ fún yín. Ẹ wo ẹni nínú fídíò yìí ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ó sọ oríṣiríṣi nǹkan àwọn nǹkan wo lẹ́ni sọ nínú fídíò yìí gbẹ̀lẹ́ máa ní àǹfààní láti gbọ́. Ẹ ti mọ̀ pé tí àwa kò bá rí ẹwà kí n sọ ìtọ́ bá wá sí ibi láti wá sọ alẹ́ ká ti wádìí dáadáa lórí ẹ̀ kí àtọ́ wá sọ ẹ̀wò tó bá jẹ́ kí ìgbà ọkọ náà dáa fún wa lórí ìkànnì bá like comment subscribe ẹ share àwọn fídíò sọ àkẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ̀wò ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ̀ ká má fi pa ìlú ẹ ká wo fídíò yìí. Priscilla tó lọ ṣeré ní London lọ́dún yìí a rí kí ló dé tá a rí ibi tí Mohbad ti lọ ṣeré ní London kí ni wọ́n fi Mohbad gbé níbo lo owó nǹkan tí Mohbad bá wọn gbé wà tí wọ́n fi pa question kìíní nìyẹn question kejì wọ́n ju picture kan síta níbi tí Mohbad àti girlfriend ẹ̀ kan gẹ́ yẹn lóyún ní London ta ló ju fọ́tò yẹn síta ta ló ju fọ́tò yẹn síta nígbà tí wọ́n pa Mohbad tán ìkejì nìyẹn question kẹta ni pé kí ni Wunmi gbọ́ tó fi bá Mohbad lọ sí ibi tó ti lọ ṣe play ní on the 10 ní Kòròdú kí ló gbọ́ tó fi bí ọmọ dání ọtí tó ń pè ní the general. bẹ́ẹ̀ ni mo wà ní platform kan mo gbọ́ ọ̀rọ̀ kan níbẹ̀ gẹ́ẹ̀ Mohbad tó lóyún tó wà ní London yẹn ó wá sórí platform yẹn gẹ́ẹ̀ yẹn sọ wípé Wunmi ló pa Mohbad pẹ̀lú jealousness gẹ́ẹ̀ yẹn wà ní Nàìjíríà níjọ́ tí ó kù ọ̀la tí wọ́n máa pa Mohbad èèyàn kan ló pe Wunmi tó sọ fún Wunmi pé èèyàn báyìí ó wà níbi tí Mohbad ti fẹ́ ṣeré pé ó ń bọ̀ ńbẹ̀ pé London ló dẹ̀ ti dé ó ṣe jẹ́ pé nígbà tí Mohbad kú ni picture gẹ́ẹ̀ yẹn jáde pẹ̀lú oyún nínú ìkanra wípé Wunmi mọ̀ pé òun kọ́ ló ní ọmọ ọwọ́ ẹ̀ ó mọ̀ pé Mohbad kọ́ ló ní ọmọ yẹn ó dẹ̀ mọ̀ wípé Mohbad ń lọ sí Canada ó dẹ̀ mọ̀ wípé èèyàn kan ti lóyún fún Mohbad ó ní Wunmi ṣe fi ìkanra ìgbónára ló fi pa Mohbad gẹ́ẹ̀ tó bí ọmọ fún Mohbad ó wá sórí prógrámù yẹn ọkàn mi sọ fún mi pé November lọmọ yẹn bímọ 2023 because ọmọ yẹn sọ débi pé òun fẹ́ surprise bàbá lọ́ba ní November tó ń bọ̀ ìtẹ́lẹ̀ ṣùgbọ́n ó di January ìjọ birthday Mohbad January 3rd kó n tó surprise bàbá Wunmi ló pa Mohbad ìgbónára dẹ̀ ló fi pa Mohbad wípé original ọmọ ń bọ̀ because ọmọ yẹn gẹ́ẹ̀ yẹn sọ débi wípé Wunmi ò lè sọ pé òun ò mọ̀ pé Mohbad kọ́ ló ní ọmọ ọwọ́ ẹ̀ ó ní Wunmi ò lè sọ wípé Mohbad kọ́ ló ní oyún inú pé Wunmi mọ̀ pé Mohbad ló ní oyún inú gbogbo máìdí Wunmi ni wípé Mohbad gẹ́ẹ̀ yẹn máa wá síbẹ̀ yẹn mọ́mẹ́ǹtì tí Mohbad gbọ́ pé Wunmi ń bọ̀ ní Wunmi ń tẹ̀lé òun ni Mohbad ti pe gẹ́ẹ̀ yẹn pé kó má wá mọ́ ẹni kí Wunmi jáde síta tí Wunmi ò bá mọ̀ wípé èèyàn kan lóyún fún Mohbad ní London ọmọ Nàìjíríà kọ́ but ọmọ yẹn ti gbé Nàìjíríà rí ṣáìdì Jamaica lọmọ yẹn ti wá Lẹ́kì dẹ̀ lóyún Mohbad àtọmọ yẹn ti pàdé gígẹ̀ yẹn tó lọ sí ó máa ń wá láti London Mohbad mọ ọmọ yẹn through àwọn ọ̀rẹ́ ẹ̀ kan ni oyún tí wọ́n gẹ́ yẹn lòun ò mọ̀ nínú àwọn ọ̀rẹ́ Mohbad tó gbọ́ wípé òun ti dé sí Nàìjíríà àwọn yẹn ló pe Wunmi tí Wunmi fi gbéra tí Wunmi fi tẹ̀lé Mohbad lọ sí club yẹn pẹ̀lú Liam lọ́wọ́ gẹ́ yẹn sọ to the extent pé Wunmi ò lè sọ wípé òun ò mọ̀ òun pé kí Wunmi jáde síta kó wá sọ wípé Mohbad kọ́ ló ní ọmọ inú òun ọmọ ọwọ́ òun
pé torí nǹkan tí Mohbad ṣe tí Wunmi ṣe ń jà nìyẹn tó fi ń sọ wípé òun ò ní gbé ogún sílẹ̀ because ó mọ̀ pé original ọmọ ẹ̀jẹ̀ tọmọ yẹn dẹ̀ jọ bàbá Mohbad tí kì í ṣe Mohbad ló jọ Mohbad lọmọ yẹn jọ bàbá ẹ̀ ló jọ platform kan ni mo wà mi ìdẹ̀ mọ bọ́ ṣe ń screenshot ká ní mo mọ bọ́ ṣe ń screenshot ni gbogbo ẹ̀ ni mo máa gbé jáde ọjọ́ tọmọ yẹn ń sọ̀rọ̀ ọmọ tó bí ọmọ yìí kò lè ṣe kó má wá sórí platform mọ̀mí Comfy bọ̀ mi ò ní sọ orúkọ tó ń lò mí ní sọ jáde for security reasons. ẹ má sọ mọ́. ọmọ yẹn sọ to the extent pé Wunmi mọ̀ pé ẹ̀jẹ̀ Mohbad wà nílẹ̀ pé Wunmi mọ̀ pé ẹ̀jẹ̀ wà nílẹ̀ pé blood ẹ̀ wà nílẹ̀ pé Wunmi dẹ̀ mọ̀ wípé Mohbad kọ́ ló ní ọmọ ọwọ́ ẹ̀ pé torí Mohbad ti gbé ọmọ yẹn lọ ṣe DNA fún Mohbad kọ́ jẹ́ ọmọ tó tutù lẹ́nu ni ó lóun dẹ̀ sọ fún Mohbad pé kí ló dé tí Mohbad ò pe bàbá ẹ̀ kó sọ fún bàbá ẹ̀ pé òun kọ́ lòun ní ọmọ ọwọ́ ẹ̀ yìí o ibi tí ó ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ èmi expect pé káwọn èèyàn tiẹ̀ wọlé káwọn èèyàn wọlé because ìlú tèmi wà 8 o'clock lọ́dọ̀ wa lálẹ́ ó bọ́ sí 2 o'clock lọ́dọ̀ wọn àbí 3 o'clock nílùú tó wà. ṣé Amẹ́ríkà lẹ wà? Amẹ́ríkà lèmi wà. Ok. 8 o'clock àárọ̀ yín 2 ọ̀sán ni níbí. 8 o'clock alẹ́ lọ́dọ̀ tiwa ó dàbí nǹkan bí ìlú tígẹ̀ yẹn wà bí ọwọ́ 2 or 3 ló wà lóru níjọ́ tó sọ ọ̀rọ̀ yìí ẹ ti understand níjọ́ tó gẹ̀ yìí sọ̀rọ̀ wọ́n expect pé kí mọ̀mí yé títí ẹ̀ wọlé kí bọ̀ ibi tá a ti sọ̀rọ̀ yẹn lady kan wọ́n pè ní ọgbà TV ó wọlé bọ̀ mi ìwà mọ̀ bóyá ó bọ̀rọ̀ yẹn lẹ́nu gẹ̀ yẹn mọ́ ọgbà TV ẹjọ́ yẹn. oníkóbokòbo nìyẹn mi ò gbádùn. no kì í ṣe ọgbà tó máa ń sọ̀sọ̀kúsọ yẹn ọmọ kékeré báyìí. ok. ìyẹn ti wá ní ọgbà ó wọlé síbẹ̀ ti wá ní. bóyá títú kùsì ló wọlé kí mọ̀mí yétì tó wá wọlé lẹ́yìn ẹ̀ dẹ́ ẹni tó wá bá lórí platform yẹn wá ń sọ fún wípé èrò ti ń wọlé ó ń fi èdè ìlú wọn yẹn sọ fún wípé kó stop ẹ̀ kó má sọ mọ́ because èmi comment tó yẹ pé bó ṣe ń sọ̀rọ̀ inú mi ń dùn ẹni kí Wunmi jáde kí ni Wunmi gbọ́ tó fi bá Mohbad lọ sí ibi tó ti lọ ṣeré wàhálà wo ni Mohbad àti Wunmi ń fà nínú ilé prime boy tó sọ wípé ọ̀rọ̀ obìnrin ló dájà alẹ̀ kò parọ́. ẹ mọ̀ pé prime boy the same prime boy náà ni Wunmi kọ́kọ́ fẹ́ ti mátà ẹ lé lórí nígbà tó sọ̀rọ̀ pé ìyá ìfẹ́tọ̀ ló pa Mohbad nígbà tí Nigerians ò bá yìí ẹ̀ ó wá ní pé prime boy ló gun ní ọ̀bẹ mákànjẹ́. bẹ́ẹ̀ni because gẹ́ẹ̀ yẹn ṣì ń sọ ní òun ṣì ń sọ̀sẹ́ pé prime boy ló pe Wunmi gẹ́ẹ̀ yẹn sọ débẹ̀ pé prime boy ló pe Wunmi tàbí kó jẹ́ Ṣèyí ó ní because Ṣèyí rí òun ní London. ìyẹn gẹ́ẹ̀ tó bímọ fún Zlatan ẹ̀ àbí gẹ́ẹ̀ Zlatan ẹ̀ kọ́ ni tèyí ẹ̀. bẹ́ẹ̀ni ó ní Ṣèyí rí òun ní London ó ní Iyabo Ojo rí òun ní London. Ṣèyí ló máa jẹ́ ó ní ta ló ya fọ́tò òun tó sọ síta ó ní fọ́tò òun ni wọ́n yà ó ní òun dẹ̀ ni ó ní November yìí lòun fẹ́ surprise bàbá ó ní ẹnìkan wá ní no don't do it November January 3rd is Imode's birthday ó ní I'm going to surprise bàbá ó sọ̀rọ̀ débi iCloud Mohbad pé ó bá òun ṣíà ẹ̀ ní òru ọjọ́ yẹn àtijọ́ yẹn I was the happiest person lórí ọ̀rọ̀ kéèsì Mohbad because mo mọ̀ pé Mohbad kọ́nà má fi kú pa ọmọ ọwọ́ yẹn kò kákùrùn. amen. ó ní Wunmi mọ̀ wípé torí pé Mohbad ní ẹ̀jẹ̀ nílẹ̀. ẹ jẹ́ fún mi ní 1 minute mọ́mí Iyabo ẹ jẹ́ fún mi ní 1 minute mọ́mí Iyabo tẹ́ bá ní àwọn ọ̀rọ̀ ìgò tẹ́ bá ń sọ pé kẹ́ tọ́ níta ẹ mọ̀ pé àṣàna yẹn ó wà lọ́dà comment section lọ́wọ́lọ́wọ́ ó ti wọlé tó jẹ́ sí kọ́ lédi.
Ọlọ́run bàbá ti yẹ ẹ̀jẹ̀. ẹ jẹ́ kó gbọ́ kó mọ̀ pé àṣírí òun ti tú. Ọlọ́run bàbá ti yẹ ẹ̀jẹ̀. Kò síbi tí mo lè sọ, kò sẹ́ni tí mo lè sọ fún. Ọlọ́run Kò bàbá ti síbi yẹ tí mo lè ẹ̀jẹ̀. sọ. Wọ́n wà Ṣé bẹ́ẹ̀. mọ nǹkan tí ṣẹ́rí tẹ́mọ tójú mi ti rí lórí ọ̀rọ̀ Wunmi ni? Iṣẹ́ bọ́ lọ́wọ́ mi. Wọ́n ṣé ìjà wo lẹ ti gbọ́rọ̀ lẹ́nu mi lórí TikTok? Torí wípé mo ti fi iṣẹ́ yẹn lẹ̀. Wọ́n wọ̀n mi for 3 months. Wọn ò gbọ́dọ̀ gbóhùn mi lórí TikTok. Ó ti lọ sí 4 months báyìí ni mo ṣe sọ̀rọ̀ níyìn. Mo sọ̀rọ̀ lánàá, mo sọ̀rọ̀ lénìí. Kí Wunmi lè mọ̀ pé àṣírí òun ti tú ni mo ṣe sọ̀rọ̀ yìí jáde. Eré tí Wunmi bá fẹ́ sá, ẹ jẹ́ kó sá. Kó máa lọ sá. Eré tí ajá bá fi 20 ọdún sá ni wà látàlá ìsúnmọ́bí láìláṣíláwà. Ìrìn fàájì ni fún ẹṣin. Strolling ni fẹ́ ṣe, strolling. Wunmi ló pa Mohbad pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ lórí platform tí mo gbọ́ yẹn. Wunmi ló pa Mohbad nítorí ọmọbìnrin tó wá sí Nàìjíríà yẹn dẹ̀ ni. Ọ̀rọ̀ yẹn ti jáde gbrangbram tí Mohbad ṣẹ̀ṣẹ̀ pé pé lady kan wá sí Nàìjíríà pẹ̀lú oyún. Kó tó wá di wípé mo tún wá gbọ́ níbi tí mo ti gbọ́, ibi tí mo dẹ̀ ti gbọ́ 16 Al-Qurani confam ni. Confam ni ibi tí mo ti gbọ́. Mo wá ń gbàdúrà pé àwọn èèyàn tó mọ nǹkan screen kan tiẹ̀ wọlé, èmi ò mọ̀. Ó kàn pa ọmọ yẹn ni. Mi ò mọ̀. Owú jíjẹ oní Wunmi fi pa Mohbad. Ọmọ yìí ti fẹ́ lòmíì lóyún. Ọmọ yìí ti fẹ́ lòmíì lóyún. Ìyábọ̀ dẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ìyábọ̀. Mi ò kì í ṣépè fọmọ ọlọ́mọ torí pé mo bímọ tèmi. Ìyábọ̀ Òjó báyé bá ń jẹ ayé tí ọ̀run ń jẹ ọ̀run. Tó bá kù díẹ̀ kó jẹ wọn mọ́ wàá jáde láyé. Àṣẹ. Ìní ní káwọn ọmọ ẹ kú. Ẹjọ́ ẹ má bínú. Bímọ tèmi. Ọ̀dọ̀ just me ni. Kò ní bàjẹ́ fún ọ̀dọ̀ just me ni. Mi ìfẹ́ kọ́ ìfẹ́. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni mọ́mí ẹ má bínú. Mo máa dọ́kun sí. Mọ́mí kíní. Ọjọ́ just me. Ọjọ́ just me ni. Ọjọ́ just me ni. Ọdún ẹ̀ lẹ ti gbọ́ kíní yẹn. Ṣé ẹ bá wa lẹ́nu ẹ̀ àbí? Ẹ bá wa lẹ́nu ẹ̀ lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni mà, bẹ́ẹ̀ni mà. Kò ní bàjẹ́ fún yín. Bẹ́ẹ̀ni mà, bẹ́ẹ̀ni mà. Kì í ṣe pé irọ́ ni mo pa. Inú mi ni mo fi ń gbàdúrà pé mọ́mí yẹn ti kàn wọlé. Kí kù sí wọlé. Kò pẹ́ ní ọgbà wọlé. Mo ní ọgbà TV ti wọlé, mo last screen record ẹ̀. Because ìṣojú mi báyìí ni gẹ́ẹ̀yẹ́ ṣe bẹ̀rẹ̀ program yẹn. Ìṣojú mi ni gẹ́ẹ̀yẹ́ ṣe wọlé. Bọ̀ mi ò ní sọ handle tí gẹ́ẹ̀yẹ́ fi máa ń wọlé ni. Ó máa ń wọlé sí ọ̀dọ̀ mọ́mí Kọ́ńfí. Ó sì wá sọ́dọ̀ mọ́mí Kọ́ńfí ní ìjọ́ tí mọ́mí Kọ́ńfí ṣe program gbẹ̀yìn. Bọ̀ kò ní sọ̀rọ̀. Ó máa ń wà ń bẹ̀. Ó máa ń wà ń bẹ̀. Ó máa ń wà ń bẹ̀. Wunmi ló pa Mohbad. Kò sí nǹkan téèyàn lè sọ. Gbogbo ọlọ́pàá Àbújá ẹ gbà wá o. Wunmi ló pa Mohbad. Wunmi ló pa Mohbad nítorí obìnrin ló ṣe pa Mohbad. Obìnrin ló fi pa Mohbad torí pé ó gbọ́ pé Mohbad fúnyàn lóyún. Ta ló sọ fún un? Ṣèyí àìdá Ṣèyí tàbí Iyabo Òjó. Ṣèyí ló lọ London àbí? Bẹ́ẹ̀ ni. Any one of them. Ta ló ju fọ́tò síta? Ta ló ju fọ́tò Mohbad síta nígbà tí Mohbad wà ní kọ̀rọ̀ tó ń fọwọ́ pa ọmọ yẹn níkùn? Ta ló ju fọ́tò yẹn síta? Èmi náà kúkú rí fọ́tò yẹn. Ta ló ju síta? Kí lorúkọ gẹ́ẹ̀ yìí? Gẹ́ẹ̀ àwọn gẹ́ẹ̀ tẹ́mì tó ń sọ̀pọ̀tì Wunmi. Ó sọ, òun náà sọ. Ó ní àdúgbò bíi tí gẹ́ẹ̀ yẹn ń gbé ní London. Ó lóun mọ̀. Ó lọ́kùnrin ló bí. Wunmi ló pa Mohbad o. Kò sí Wunmi ló pa Mohbad torí pé ó mọ̀ pé Mohbad ò ní kó àkúrun. Gẹ́yìn sọ débi pé torí ọmọ tóun bí yẹn ni Wunmi ṣe insist pé wọn ò ní kó property sílẹ̀. Ẹ bá wa bi Iyabo Òjó, ṣé bọ́mọ ẹ̀ náà ló ti bímọ yìí? Bó tiẹ̀ jẹ́ pé ẹni tó gbóyún tá a rí kì í ṣe Priscilla.
ẹni tó ló gbóyún ẹni yẹn dúdú ó sanra Priscilla àgbẹ̀ ó dẹ̀ pupa. ẹnu ẹ lòun náà wà yẹn ẹnu ẹ. kí ló ṣẹlẹ̀ ẹ jọ ẹ bá wa bẹ ọlọ́pàá Nàìjíríà Wùnmí ló pa Mohbad o Wùnmí ló pa Mohbad kí Wùnmí gbọ́mọ lọ fọ́lọ́mọ èmi ò tẹ̀ fẹ́ mẹ́ni tó lọ́mọ bọ̀ kó gbọ́mọ lọ fọ́lọ́mọ kọ́jẹ́ kọ́mọ gidi wọlé kọ́mọ àdé má lọ. nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ náà ó ní àwọn bàbá Mohbad àwọn bàbá Liam ló pa Mohbad. ló pa Mohbad. Liam. wọ́n ní àwọn dádì Liam ló pa ọkọ òun ta lọ́kọ wèrè. ta lọ́kọ wèrè ẹjọ́ nǹkan tí mo because question yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ ṣe ló dà pé ara mi lẹ̀ ń sọ sí. question yẹn ni mo ṣe ń béèrè. question yẹn ni question tẹ béèrè yẹn ló jẹ́ kémi náà béèrè lọ́wọ́ ẹ̀ wípé ibi tí Mohbad ti lọ ṣeré because ọmọ mi last born mi Manchester ló ń gbé wọ́n dẹ̀ ní wọn ò rí Mohbad ní ibi tó ti wá ṣeré ní 2023. ní location tó parọ́ yẹn. bẹ́ẹ̀ ni ó láwọn tiẹ̀ lọ bẹ̀ káwọn lọ wò ó láwọn ò rí àwọn ò dẹ̀ rí pósítà ẹ̀. ẹjọ́ bá wa bí kí ni wọ́n lọ ṣé wọ́n gbé Mohbad gbégbá náà ni. àbí torí owó tó jáde lórí ẹ̀ tí wọ́n fẹ́ fún Mohbad ni wọ́n ṣe pa Mohbad. ṣé torí ẹ̀ ni wọ́n ṣe pa Mohbad nítorí owó yẹn nítorí owó tó fẹ́ fún Mohbad ẹ bá wa bí Iyabo Ojo àti Paulo ẹ ṣé gan ni God bless you ẹ ṣé o. mọ́mì ẹ ṣé o adúpẹ́ pẹ́ tiẹ̀ wá. torí gbogbo ẹ̀ náà lèmi náà ń béèrè àní torí ẹ̀ lọ ṣe gba Instagram mi nǹkan tó yẹ kí n máa bínú sí Paulo nìyẹn torí gbogbo ìgbà tí Iyabo Ojo tó fi gbogbo iṣan orí tó fi ń pariwo tó emphasize pé Naira Marley ló pa Mohbad òun máa fi gbogbo láti ilé ayé òun òun máa fi gbogbo ẹ̀jẹ̀ òun òun máa gba royalty ọmọ yẹn kìnnìkan. ìyẹn Paulo tó jẹ́ boyfriend ni ẹ̀ kò sọ ní gbẹ́rẹ́ pàkọ́ pé Ìyábọ̀ ṣùgbọ́n nígbà tọ́lọ́ máa ṣàánú wa tó ti VDM sí wa tí yẹn bá wa mú kíní jáde láti WhatsApp àwa rí òótọ́ nígbà tí Paulo wá rí bí tí gbogbo ọ̀rọ̀ yẹn lọ sí kó wá lọ sọ́dọ̀ wèrè jákujàku tó pè ní quiz yẹn tẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa dá sí kiri. wọ́n wá sọ pé 250 máa ní Daddy Freeze máa ń gba iṣẹ́ ìmà ló ń jẹ. tẹ bá ní 250 kí mọ̀mí yétì ní 250 báyìí kàn kó fún Daddy Freeze èsúré àpàdídá o àmàlájà o. àbẹ́ ẹ̀rọ lọ́hùn. 250 ló ń gbà o. 250. tó bẹ̀ ń jóná ni. ẹ jọ ẹ bá wa bí Paulo mọ̀mí yétì ti ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ wípé kí wọ́n ní kó gbé píkítọ̀ ibi tí Mohbad bó tiẹ̀ jẹ́ èèyàn mẹ́ta ló wà ń bẹ̀ kán gbé jáde kí náà fi Mohbad gbé gbogbo olóró náà fi Mohbad gbé I'm sorry mom kí náà fi Mohbad gbé kí náà fi gbé. orí kò ṣáà ṣe pé Mohbad dédé lọ sí UK kó fẹ́ lọ ya fọ́tò. bẹ́ẹ̀ ni ibi tó ti lọ ṣeré ní Amẹ́ríkà tó ti lọ ṣeré ní gbogbo ẹ̀ náà kí wọ́n gbé píkítọ̀ ẹ̀ síta kán gbé fídíò ẹ̀ síta. no Kenya wọ́n gbé ní Kenya náà wọ́n gbé ní Kenya gbà tí after UK Europe tour tí Paulo sọ wọ́n tún lọ sí Kenya ṣé wọ́n gbé kọ́ńtò síta bí challenge ìyá ìtàn Paulo. ẹ jẹ́ kí wọ́n gba fídíò wọn síta kán gbé fídíò síta ẹ jọ. And then the reason why Nigerian police cannot do the phone forensic. According to the reason why they cannot do that phone forensic. gbogbo àwọn tó wà nínú ilé yẹn wọ́n ti block sí àdúgbò bọ́ọ̀ sọ̀rọ̀ earlier tí wọ́n lè ṣe phone forensic. wípé wọn individual lè ṣe individual cannot do this thing but the authority can do it so that's why we try láti ṣe bẹ́ẹ̀. And then secondly, the phone forensic, the reason why they cannot do it, the authority cannot do it. Ikú Mohbad àti ta ló ti wá ló ti ń communicate sí
àwọn tó wà nílé. Mọ́mí Iyabo sì di kan kí ló dé tí Wunmi fi tẹ̀lé so Wunmi láti monitor Mohbad, and when they get back from the show, Spendi said they found 2 men inside Mohbad house. Kan tó kúrò wọ́n náà misplace key wọn rí key. Mohbad use the experience as a carpenter ó ṣílẹ̀kùn yẹn, but the door cannot be locked with the key, so it's easy for anybody to get into that house. So Wunmi dé jókòó sínú car ó ní ọkọ òun ó ń ṣe show ó jókòó sínú car pẹ̀lú that little baby. Ta ló fún wọn code tó fi wọ estate yẹn kó tó wọnú ilé? That is why they cannot do the phone forensic. And Dema, Iyabo àti Paulo bọ́ wa yọnu ẹ̀. Àǹtí Ẹ̀túndé, nǹkan tó tiẹ̀ tún wá ń ṣe mí ní ìmọ̀. Ta ló fún Wunmi ní information ọmọge yẹn tó ń bọ̀? Àti pé nígbà tí. Fún wọn ní information náà lọ ni àwọn yẹn wà ń ta ni wọ́n wà ń ta ni àwọn Iyabo à ń kó ni ó yẹ kẹ́túbẹ̀ mọ́mí Iyabo àwọn yẹn ni because wọ́n mọ nǹkan tí wọ́n gbé ọmọ lọ ṣe wọn fẹ́ kówó sílẹ̀. Ṣẹ́rí ti royalty yẹn kò ń ṣe ìgbà tó fẹ́ pa Mohbad. Kò ń ṣe ìgbà tó fẹ́ pa Mohbad ni wọ́n fẹ́ gba royalty because wọ́n pa Mohbad in September, court royalty is February the following year. So 2024 ló yẹ kó pa Mohbad, kò ń ṣe 2023, but because of the issue tó ti surround there ni pé we need to launch this thing, kó tó fi launch ẹ̀ nìyẹn. A challenge Iyabo ju àbúrò why tí Paulo tó fi ń sweat nínú ẹ̀yìn ojú tó sweat láti inú ẹ̀pọ̀n ẹ̀ pé wọ́n láti sin Mohbad. That means that there is something. Yes, wọ́n sọ pé wọ́n lọ sẹ́tù amicably. Kò sọ pé kò ṣe kú náà. Kò ní kó sẹ́tù amicably nígbà tí Iyabo Ojo tó ń fẹ́ fún tí gbogbo yíyọ tán tó ń lọ́wọ́ ọmọ Naira Marley yẹn dẹ̀ lọ fi ẹ̀wọ̀n 2 months gbára. Ẹ̀wọ̀n 2 months. Iyabo Ojo ò ní ṣoríire o. Láì mọwọ́ láì mẹsà ṣẹ́ màmí. Láì mọwọ́ láì mẹsẹ̀. Ẹjọ́ ẹ drop mi sà. Ẹ ṣe gan ẹjọ́ ẹ drop mi. Ẹ̀wọ̀n 2 months. Láì mọwọ́ láì mẹsẹ̀ ẹ̀wọ̀n 2 months. Ẹ kúrọ̀lẹ́ everybody. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ blood of Jesus, my darling, how are you? Thank you ma. Ṣe wá jọ one of these Ade kí lorúkọ àwọn tó ń ṣeré yìí? Arẹ̀mú. Afọláyan. Kí ló dé? Tọ̀rọ̀tọ̀rọ̀. Wọ́n jẹ́ Arẹ̀mú gan. Ó ti pọ̀ jù. In fact, nígbà tí kinní gbé mi no. Mo rí notification. Mo rí pé Mọ́mí Yeti àti Daddy Shark wà lórí. So anywhere táwọn èèyàn wa bá dẹ̀ ti wà, a máa lọ bẹ̀ ni. Bí n ṣe tẹ̀ báyìí mo ní ṣé Rẹ̀mí Afọláyan wà nù géèmì? Tọrọ àti everything except that maybe you are not as big as he is. Thank you so much. We appreciate you. We really, really appreciate you. I've been on this program for the past maybe 5-6 hours, you know. Yeah, I've been here for 13 hours, 12 hours, 33 minutes. Mo tiẹ̀ sure pé ojú hours tèmi gan sọ yẹn. I think I joined you around 11, you know. That's lẹ́yìn àárọ̀. Yeah. So Mr. Edinburgh Tilo, I just want to appreciate him, you know. Intellectuals, they have a way, they are so mannerful, they are so mindful, you know. And for him to say sorry to everyone, please, if you talk to him or anything, just say, I really do appreciate him, you know. For a man to say sorry, I'm sorry, everyone, Timobatishe. Thank you so much, you know. Mo ti ń gbọ́ gbogbo submission yẹn látàárọ̀ and everything, you know. But èyí tí Madam Oyèrìndé ṣẹ̀ṣẹ̀ sọ mo ti ẹ̀ gbọ́ rí ṣá. And I've been this game since honestly since September ni mo ti wà nù kíní.
But my own issue is I don't just go to any platform. You know. I don't. You know, especially tí mi bá ti rí notification pé àwọn èèyàn wa kan wà níbẹ̀. But I'm now so I think I'm getting relieved. If that is true, pé Mohbad ò kú lákùrù. You know, k'Ọlọ́run ọba kó jẹ́ kó rí bẹ́ẹ̀. You know, I pray it is so. I pray. You know, I pray it is so. K'Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ k'Ọlọ́run bá wa dá ọmọ yẹn sí. I know maybe ọmọ tó bí ọmọ yẹn ó ń forí ọmọ yẹn pamọ́ and things. And I now want to believe pé ọmọ burúkú yẹn ó pa Mohbad nítorí owó. Yes. That is it. Wọ́n lè ti pre-plan ẹ̀ o. And maybe ìjọ tó yẹ kí Mohbad kú kọ́ nìyẹn, but torí owó tó pọ̀ ẹsẹ̀ tí máa mọ̀ ọmọ yẹn kọ́ nínú orí ó ní Naira ló gbọ́mọ fóun òun ṣe womanizer. Ó ní ìgbà tí alájà kan ọmọ yẹn rí òun pẹ̀lú ọmọ yẹn ara ẹ̀ gbóná bíi silencer. Ọmọ tára ẹ̀ máa ń gbóná fòròfòrò ni. That's why tó fi mú ẹ̀mí bọ́ ìyẹn. Wùmí ò ní jèrè. Láyé ò ní jèrè lọ́run. Ìyá ẹ̀ ò ní jèrè ẹ̀ bí ó bá lórí agbára Ọlọ́run. Mo máa ń ṣépè ń sìn ní. I'm not a person like this before. But as day goes by, ọ̀rọ̀ boy yẹn kàn ń dùn, especially because of the dad. Bàbá yẹn jẹ̀yà. Ìjọ tẹ̀dẹ̀ ti pa boy yẹn ni ìjọ tí Naira Marley ti ní òun ò fẹ́ àkáǹtì yẹ ẹ̀ mọ́. Òun ò fẹ́ àkáǹtì yẹn mọ́. O ò lè máa ṣiṣẹ́ kí àwọn olórí burúkú àwọn máa tàn rìn wá kọ́ máa wá jèrè ẹ̀. You know, ìjọ yẹn ni ọmọ yẹn ti ṣe Jùmọ̀kẹ́. Ìjọ yẹn ló ti ṣe Jùmọ̀kẹ́. Ọjọ́ tí wọ́n ti tẹ̀wọ́ sí àkáǹtì ìyàwó mọ́ ọjọ́ ẹ̀ ló ti yẹn ti bẹ̀rẹ̀. O ò ní jèrè. Àwọn ọmọ ẹ̀ náà wọ́n máa kú lójú ẹ̀ báyìí ni. Wàá yàgàn alẹ́ ní agbára Ọlọ́run. Lágbára Ọlọ́run, you know, because èèyàn ò lè pa ọmọ ológo ọmọ yẹn ìfẹ́ lórúkọ ọmọ yẹn ìfẹ́ he loves ó mú gbogbo orúkọ bàbá ìyá àbúrò ó kọ sára ẹ̀ ó love ẹ mú ẹ̀yìn ọmọ yẹn ẹ kọ́ sí ti bàbá ẹ̀ ẹ kó gbọ́rọ̀ bàbá ẹ̀ mọ́. Jùmọ̀kẹ́ ò ní jèrè ọmọ ó máa yàgàn alẹ́ ní sẹ́ẹ̀ ní agbára Ọlọ́run. Ẹkẹyìn ọmọ yẹn sí bàbá tó ṣìṣẹ́ jìyà bàbá yẹn suffered a lot. Èmi ò ríru bàbá yẹn rí, you know, àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni, but this is real. Ọlọ́run á dẹ̀ bá mi dá gbogbo ìkólọ bàbá yẹn á dà padà. Tó bá wá jẹ́ tòótọ́ ni ọmọ yẹn wà tán ní ọmọ ọkùnrin ọmọ yẹn á ṣoríire káàkiri gbogbo àgbáyé ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run. Ọlọ́run á dúró ti ọmọ yẹn. I'm so happy to hear this news. I just hope it is true. You know, Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀. Happy mo dẹ̀ tún wà relieved. Honestly, mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ní for the first time. Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìwọ Ṣèyí máníjà Mohbad táyé bá ń jáyé ò ní rọ́nà gbégbà gbogbo ọ̀nà ẹ̀ máa dàrú ni. Ẹ wò kẹ́ tó fún yẹn lépè ẹ bọ́lọ̀ ń ṣe dání. Exactly. Wọ́n ló tún ti bẹ̀rẹ̀ lórí àdúrà yẹn ò tiẹ̀ kàn wá ná. Ẹ rí bọ́lọ̀ ń ṣe dání. Bẹ́ẹ̀ ni. Ṣó jẹ́yàn gidi ni Zlatan filẹ̀. Exactly. Wọ́n ló tún ti bẹ̀rẹ̀ wọ́n ló manage immunization ó ti bẹ̀rẹ̀ lórí àdúrà. Wọ́n náà ní àdúrà lòun ò fẹ́ mọ́. Owó tí immunization generate wọ́n á béèrè lọ́wọ́ Bella kí ní jákujàku yẹn. Exactly. Àti lọ́ọ̀yà wọn yẹn. In fact, people yà jẹ ìyà. Nàìjíríà. Mo sọ kíní kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí mo ní ọmọ tí Bella sign ọmọ tó ń pè Fọláyàn ọmọ olóríire yẹn. Kó jọ káwọn ẹbí ẹ̀ ranjú mọ́ o. Ẹ̀yẹn fi Fọlá pon the beat. Ẹ ranjú mọ́. Exactly. Ẹ ranjú mọ́ nítorí inú information tí Naira Marley provide ṣe mọ̀ pé nǹkan tí Bella tó advice in Mohbad
pẹ̀lú lọ́yẹ̀ lórí burúkú ẹ̀ ṣe mọ̀ pé àwọn lọ send determination letter sí Naira. àwọn ni tí ó kò dẹ̀ ìpásìkò. I saw one comment, Madam Phil Baby, you are asking what is the good news. Good news tí mo gbọ́ sí ni pé wọ́n ní Mohbad lọ́mọ sáyé. I just want you to know that. Nǹkan tá a gbọ́ sí ni wọ́n ní girl yẹn wá sórí platform kan wọ́n ló sọ̀rọ̀. You know, I pray it is so. Tó bá wá rí bí ọmọ yẹn à ń gbogbo wa àpapọ̀ abiyamọ àtàwọn ọkùnrin olóríire wọ́n gbàdúrà fún lẹ́yìn. Gbogbo àgbáyé ọmọ yẹn máa rókìkí yẹn lò lágbára Ọlọ́run fún máa dẹ̀ bá wa dá sí. I thank you so much, host. Me, I'm not somebody that talks too much, but I'm happy I can express myself. Thank you so much. God bless you. Thank you for stopping by. Thank you for stopping by. Thank you. It means a lot. Oh, thank you. Now ti get one or two pé there's a lady tó bímọ fún Mohbad kọ́nà Elédùmarè kó bá wa dá ẹ̀mí lady yẹn àti ọmọ yẹn sí káwọn tó wà nílé ayé kó wá dá ọmọ yẹn sí o kó dàgbà kó dógbò kó wá ayé má ka o ẹ̀yin ìyá mọ̀pọ̀ ẹ bá wa tọ́jú ọmọ yẹn o ṣùgbọ́n pé àní rí justice for Mohbad yẹn kọ́ lọ tutọ́ ẹ̀ dànù pé àní rí justice for Mohbad kọ́ lọ tutọ́ ẹ̀ dànù àti gbogbo ẹ̀yin olórí burúkú single lady wèrè ẹ̀yin single lady ọ̀ràn ẹ̀yin tẹ́ pé jẹ́yàn gidi lẹ̀ ṣe sílé ọkọ ní gbogbo àwọn tó dẹ́pọ̀ bólẹ̀ fún yín tẹ́ bímọ wèrè fún ni wọ́n ṣe lè ṣe bàbá ọmọ yín ni wọ́n ṣe lè ṣọkọ lórí yín olórí burúkú ni yín tẹ́ ń pariwo queen mother ọ̀ràn kiri òfò lẹ́ṣẹ̀ ẹ̀yin olórí burúkú jákujàku ẹ̀yin tí yóò gbọ́dọ̀ jírí àti gbogbo ẹ̀yin tó ń san 20,000 fún torí gbogbo ẹ̀ lámọ̀ wọ́n ní ẹ tó bí 300 tó dà yín sí sórí TikTok pẹ̀lú both accounts kẹ́ máa lọ counter àwọn tó ń demand for justice for Mohbad ṣe rí kò ń ṣe ẹsẹ̀ nìkan lèèyàn fi ń kọ kò ń ṣẹnu nìkan lèèyàn fi ń kọ lágbára àwọn tó nílé ayé ẹ máa fi gẹ̀yìn kọ kẹ̀kẹ́ dà pep àbí kóró pé awọ yín lẹ̀ turuturu báyìí wọn ò ní rí ẹran yín ṣàyìn olórí burúkú ẹ̀yin wèrè jákujàku ẹ̀ ń ṣe òfò ni kò ń ṣe ẹnu nìkan lèèyàn fi ń kọ kò ń ṣe ẹsẹ̀ nìkan lèèyàn fi ń kọ ẹ máa fi gẹ̀ kọ níbi tá a ti sáré títì báyìí ni kẹ̀kẹ́ dà pep àbí kóró pé láti wọ yín lẹ̀ turuturu gbogbo ẹran yín bẹ̀ ló máa yí lẹ̀ ẹ̀ wá ní kú àwa di egbò àdáàjì ọmọ yẹn lára ẹ ti ṣe òfò. Gidi ní báwo obìnrin ṣe pọ̀ tó ìwọ fine boy tó tún rí change lọ jẹ ìgbà tí mo bá dò kò réyàn gidi ó lọ fẹ́ kíní kan tó dàbí ògì jẹrin Ọlọ́run ló máa bá tiẹ̀ jẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀yin ìran burúkú ìran játijàti ẹ̀yin tó lè fi tọrọ wọn ò lè fi ṣàdúrà pé kélédù àṣẹ mi báwọn pípù yìí ẹ̀yin tẹ́ pé ó yẹ káwọn abiyamọ máa jí lówùúrọ̀ kùtùkùtù báyìí kó máa fi ọwọ́ sínú òbò kó máa fi wọ̀nyí ní èpè ni ẹ̀yin ìran òfò ẹ̀yin ìran kíran ìran játijàti ẹ̀yin barrack dirty dogs ẹ̀yin public functions ẹ̀yin dirty garbage Mohbad ò réyàn gidi ó mọ́mọ́ wèrè ìwọ tó jọmọ tálíkà ó tún lọ mú wèrè tó lẹ́ pé báràkì lọ ti tírẹ̀nì ẹ̀ ọmọ ọlọ́pàá tẹ́ pé ìwà orí burúkú ọwọ́ ọlọ́pìn yìí kì sí Ọlọ́run ló máa bá tiẹ̀ jẹ́ gbogbo èpè tí mo fún ẹ ó máa mọ́ rí bí dẹ̀ ń fún ẹ lépè yẹn ni kò máa ṣàmì sí bí yẹn fún ẹ lépè yẹn ni kò máa mú ṣìnáàpù sí kó lè mọ́ rí fún ẹ dáadáa ó máa tí òfò ní. Agbára Jésù. ẹ̀yin èèyàn rádaràda ẹ mọ́mọ́ ọlọ́mọ ẹ̀jẹ̀ bá yé ẹ̀jẹ̀ tọ́mọ yẹn tiẹ̀ gbádùn owó ẹ̀ṣà tó tiẹ̀ gbádùn ara ẹ̀ ojoojúmọ́ ìjà ni
ẹ wá pàtó olórí burúkú Paulo náà wá sọ pé kọ́ lọ settle amicably kọ́ lọ máa sí burú mà ní. Ọlọ́run ló máa bá ti Paulo jẹ́. Aláyé rún. Ìgbà tí girlfriend ni Iyabo Ojo tó ń ṣe rádaràda tí gbogbo orí yọṣọ tó ń pariwo tọ́tọ́tọ́ Naira Marley ló pa ó dẹ̀ da ogun ẹ̀rú gbogbo Nàìjíríà dẹ̀ stand ó dẹ̀ kẹ̀yìn sọmọ Naira Marley yẹn. Èmi kò fẹ́ fi èpè báyé Naira Marley jẹ́ thinking he actually bullied that boy. Innocent us. We actually thought he bullied that boy. Now, nínú WhatsApp group olórí burúkú táwọn wèrè yìí tọ́lọ́ ọmọ bá mi bá ti jẹ́ àti wèrè jìgọ́ ẹlẹ́sẹ̀ ó máa ṣe òfò ní jìgọ́ mọ́tò ló máa pa ẹ́. Àti wèrè tó wà ní Amẹ́ríkà tó ń pè Sanclef ẹ máa jọ ṣe òfò ni. Àti wèrè ajá ìgboro tó wà ní Àbújá ẹ̀ tó tó díke ẹjọ́ máa ṣe òfò papọ̀ ni. Gbogbo ìtàn wà nínú WhatsApp group ẹ̀ ní gbádùn. Àfìgbàtàrí nínú WhatsApp group yẹn pé they are actually not after who killed Mohbad. So they are going àwọn tó bully ẹ̀ wọ́n gbọ́dọ̀ channel energy ta ló pa Mohbad sórí ẹni àwọn tó bully ẹ̀. Who bullied him? Who bullied him? Who bullied him? Because all the evidences provided by Naira Marley from the video he made, the 1 hour 48-minute video that Naira Marley made, says a lot. He was just a victim of circumstances. That's Naira Marley. Record label wo ló lè fún artist kankan ní 50%. Ní gbogbo yẹn níyè. Gbogbo yín níyè gbogbo gbàtẹ́rù pé máa jẹ́ wọn mọ yín báyìí ẹ máa ṣọ́kú lójú yín ni ẹ̀yin olórí burúkú èèyàn jákujàku ẹ̀yin tí ẹ̀ dá yìí ẹ̀yin tí ẹ̀ dá irú Iyabo Ojo ẹ wá ń jáde pé Naira Marley mi sọ pé wọ́n ló pa Mohbad ní gbogbo àwọn fídíò tó ṣe pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ sọ pé òun rán àwọn ọmọ ẹ lọ sílé ẹ̀ mo máa ń rán àwọn ọmọ mi lọ sílé Naira ó wá fi nǹkan sí ọtí àwọn ohun tí àtàwọn oúnjẹ àwọn ọmọ mi ìgbà tó tún yá ó tún change course. beneficiary ẹ bá wa béèrè lọ́wọ́ Iyabo ta lọmọ tó lọ jí tafítafín nílé Marlians ẹ bá wa béèrè ọmọ ta ló jí nǹkan bẹ́ẹ̀. mo ti béèrè ó tún Iyabo Ojo tún wá ṣe fídíò mi ó sọ pé òun ò sọ pé àwọn ọmọ bíbí inú òun Iyabo. Burúkú ni olórí burúkú òun ni Iyabo yìí. Olórí burúkú ayé àti ọ̀run irọ́ ti pọ̀ jù. Ó parọ́ ju èṣù lọ. Àṣírí ọmọ ẹ wà lọ́wọ́ Naira Marley nìkan tó fẹ́ fi bring Naira Marley down yẹn. Kò ní yẹ. Can you imagine? Kí ẹ náà jù síta. Ó jù sí ìyẹn gan tutù. Naira gan tutù. Wọ́n náà kọ́ ṣẹ́rí tẹ bá níyàn tutù kó tutù. Naira Marley ṣẹ́rí ọmọ tó kọ́ ó tún kọ́ rẹ̀. Ó tutù. Ẹ yọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ní UK. Títí ẹ̀ gan kéré lẹ́gbẹ̀ẹ́ Anthony Joshua. Ṣé gbogbo wa ever think of Anthony Joshua? Ẹ̀wọ̀n tí òun lọ Anthony Joshua lọ ó pọ̀ ju títí Naira Marley lọ. Bọ́n torí Naira Marley ó ṣe dread Anthony Joshua look like conservative person. Ẹjọ́ ibi tá a máa ń wò nìyẹn. Ọmọ yìí very respectful ó máa kí dáadáa. Ọmọ tó dìdí pé bàbá Mohbad tó sọ yìí pé because ó ń wá better future fún Mohbad ni. Tó fẹ́ jọ ọmọọṣẹ́ tó fi sùn bẹ́ẹ̀ kẹfì mọ̀ pé he meant well for Mohbad. Wọ́n tàn jáde lábẹ́ ẹ̀ ni wọ́n ti mọ̀ yí pé yínà sọ́jà tó bá wà lábẹ́ àwọn ò lè rí nǹkan kan ṣe fún so they cunningly wọ́n tàn jáde ni olórí burúkú ìyàwó yìí ó wá ń lo fóònù Mohbad ó fi ń text Naira Marley ò ṣe mọ̀ unknowingly Naira Marley rò pé Mohbad kò text mi but at the same time ó wò ó pé Mohbad aṣọwọ́dì yìí ò lè jáde látọ̀dọ̀ ẹ̀ ọmọ yìí tóun ti bá gbé tóun mọ̀ dáadáa kò lè ṣe kínní ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń question gbogbo activities ẹ̀ tó bá request pé a question ẹ̀ tó bá request pé a question ẹ̀
òun ni wèrè ti bá gbogbo wọn. Ìyá wèrè Cynthia tó lọ jókòó sí US yìí sẹ́wọ̀n ó ara ẹ̀ balẹ̀ ni tí wọ́n bá jẹ́ kí US gbóná mọ́ kò ní òun náà àti kẹ́rù àti wálé. I'm telling you.